ọpọlọ rẹ̀ máa ṣiṣẹ́ dàálẹ̀ ní. ébà mọ́tò rẹ̀ ń bọ̀ lójú ọ̀nà bí àlá ni ó rí ó di ọjọ́ kan lénìí àmọ́ abẹ́ ẹ̀kọ́ ń gbọ́ ọ̀bá yá ni pẹ̀lú agbára Ọlọ́run aṣẹ̀dá. tí ì rí kankan Kọ́láwọlé Músà Ọlálékan. mo máa kí ẹ̀gbọ́n mi dáadáa Dámilọ́lá Adédèjì ara àwọn ọkọ̀ orú omẹ́ni ọ̀wọ́ ni Dami Bọ̀tí Dami màní Dami have you eaten at all? And him no màní wọ̀ mọ́ ẹ̀ ọmọ dákú sí lọ́rùn dákú jẹun ọmọ nílò kọ́ńwé. ní nǹkan bí oṣù bíi méjì Apostle G.A. David nílùú Canada líǹkì yẹn jẹ́ pọ̀ mọ́ra wọn mo láǹfààní mo mọ Mr. Olúṣẹ́gun Adédèjì àwọn náà wà nílùú Canada láti ìgbà yẹn àti fọ̀rọ̀ jómi tó rọrọ̀ lórí social media lọ́pọ̀ ìgbà wọ́n máa pè mí ọmọ god prince ẹ̀ tí ẹ̀ béèrè wá mo ní Nàìjíríà náà ni ìlọsókè lọsódò nínú Nàìjà kò yí sí ẹ̀yà aráàlú Canada ẹ̀yin lẹ̀ ń gbàtùn wọ́n lọ́mọ fara ni àwa náà tá a wà lé báyìí wọ́n lámì àwọn ń bọ̀ wá sílùú Nàìjà lápẹ́ wọ́n máa dé sílùú Ìbàdàn wọ́n wọlé kọlẹ̀ nígbà tán máa dé lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn àwọn àti aya wọn ìyáàfin Adédèjì Honorable Adédèjì wọ́n wọlé kọlẹ̀ pẹ̀lú Dami Bọ̀tí àtàwọn ẹ̀gbẹ́ àtàwọn àbúrò ẹ̀ ilé pọ́ bìbà èmi náà ya patébù rẹ̀ a ṣe fàájì ta ni nǹkan mú. Kàrímọ́tì kónkó ló ṣẹ́wọ́ sí mi lẹ́ẹ̀kan ó ti ẹ̀ dájú ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ tí mo wà náà ní lọ́wọ́ tí mo wà ẹ̀ta mọ́ ṣẹ́wọ́ sí mi lọ́ọ̀kan ọ̀yẹ́ orí bẹ́ẹ̀ o. ilé kún bìbà mo láyọ̀ láti sọ fún yín Dámilọ́lá Adédèjì wà ní agbára pẹ̀lú mi òun lọ fún sẹ́fíìsì láìpẹ́ wọn ní gbòkú ẹ wálé dádì ẹ̀ ló ń jẹ́ Mr. Adédèjì Olúwaṣẹ́gun wọ́n pé ọmọ 50 ọdún lẹ́ni pàtí gálọ̀ ní Ultimate Hotel lẹ́ni ni ẹ̀rí pójú mi dán yàtọ̀ owó ọkọ̀ orú omẹ́ni ọ̀wọ̀ pátá a máa ṣí ọkọ̀ wọlé lódìdí ni pàtí gálọ̀ lẹ́ni Mr. Olúwaṣẹ́gun Adédèjì Olúṣẹ́gun Adédèjì wọ́n pé ọmọ 50 ọdún lẹ́ni ń lọ bí oṣù kan mẹ́ta dé láti ìlú Canada wọ́n gbọ́ Nàìjà máa ti gbé ṣe ọjọ́ bíi mi Ultimate Hotel ní Odive Road nílùú Ìbàdàn á gba òbítíbitì èrò lẹ́ni lórúkọ Prince FM Radio ìgbìmọ̀ aláṣẹ àti olùdarí àti gbogbo àwọn ọkọ̀ tó wà ń bẹ̀ akínyìn o igbó ọdún kan ní kájú kù ọwọ́ tó ṣẹ́gun sí ni ọjẹ́ ẹ̀bà mo kúrò lábalábẹ yẹn o ibi tá à ń lọ ládé yìí pápápá ẹ dákun ẹ bá rántí opó kan lẹ́ni o ìyà ń jẹ àwọn opó púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ máa bá mi share bẹ́yìn ṣe ń share rẹ̀ yẹn ẹ̀yin náà ń gbé ìgbésẹ̀ kan lábalábí tẹ́ ẹ wáyé nìyẹn láti ṣe ìwàásù àti wáàsí fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn wípé kán jọ kan tọ́jú opó láàyè tí wọ́n wà opó ń sọ́fà wọ́n ń sọ́ lọ́rin arábìnrin kí lorúkọ ẹ̀ sọ̀rọ̀ òkè dáadáa. Nafisat kí ni. Nafisat Azeez ọmọ ọdún mélòó ni ẹ. 24 years. ọmọ 20 ọdún àti mẹ́rin. Bẹ́ẹ̀ni. iṣẹ́ wo ló kọ́ tó o dẹ̀ ṣe freedom. tailoring ló kọ́ àbí. Bẹ́ẹ̀ni sà. tó o dẹ̀ gba certificate báyìí. Bẹ́ẹ̀ni sà. àwa náà ti ṣèwádìí àrípa àrí bẹ́ẹ̀ ṣùgbọ́n opó ni ẹ́. Bẹ́ẹ̀ni sà. kábíyèsí Ọlọ́run. nǹkan kan báwo ló ṣe ṣẹlẹ̀ náà. ọdún tó lọ nínú oṣù kẹrin ó ní àṣeyàwó nínú oṣù kẹfà ló kú àtìgbà náà mo dẹ̀ ti ń dáràn mo dẹ̀ wà nínú oyún. ó wà nínú oyún tẹ́ fi ṣe ìgbéyàwó àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ ọdún mélòó lọ́kọ ẹ.
ọmọ 30 years. ọmọ 30 ọdún ni ọkọ ẹ nígbà tẹ́ ṣe ìgbéyàwó àbí bẹ́ẹ̀ kọ́ ẹgbọ́n mi ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé ìjẹ́ tí ọmọ 30 ọdún tó bá fi ọmọ 20 ọdún àti 4 ọmọ 30 ọdún tá sọ yí pé ó kánjú fẹ́yàwó ni ṣó kánjú ṣá kò kánjú ọmọ 20 ọdún àti 4 náà pẹ̀lú tí ìbáṣepọ̀ lọ sílé ìwé tó bá ṣègbéyàwó ní èjì yẹn kódà kò sí nǹkan tó burú ń bẹ̀ èyí tó bá lọ ilé ìwé gan tó bá ní right person láti fẹ́ ẹni tó rí ẹ wà ń bẹ̀ ó lè ṣègbéyàwó 20 ọdún kò sí ti fi ṣe èèyàn ọlọ́mọdé á lélẹ̀ wọ́n tiẹ̀ ti pọ̀ bàjẹ́ báyìí débà. ó wà ní oyún lẹ fi ṣe ìgbéyàwó. Bẹ́ẹ̀ni sà. ó ti bímọ báyìí. Bẹ́ẹ̀ni. báwo ló ṣe wá ṣẹlẹ̀ ṣé ó sùn kò jí ni àbò ó ṣàìsàn. ó ṣàìsàn. ó ṣàìsàn ni kí lórúkọ ọkọ ẹ. Maruf kí ló ń jẹ́. Alárápé ó ṣàìsàn irú àìsàn wo ló ṣe bóò ló ṣe kú. a jọ sùn ní òru ọjọ́ yẹn ó dẹ̀ pariwo látọjú oorun a dẹ̀ gbé lọ sí hospital àtìgbà náà. bó ṣe kú náà nu ó kú sílé ìwòsàn ni. irọ́ ẹ padà délé kó tó kú. ẹ padà délé kó tó di kó kú ó sì wà ní oyún gbà yẹn. oyún di oṣù mélòó sí ẹ lára ńgbà yẹn tọpọ ẹ fi kú. kò tí ì di oṣù méjì. oṣù méjì lọ oyún oṣù méjì ló wà lára ẹ. oṣù mọ̀ oyún wà lára ẹ ńgbà yẹn. òun náà mọ̀ kó tó kú. àwọn ẹbí ẹ̀ náà sì mọ̀ wípé oyún wà lára ẹ kó tó di kó kú. kábíyèsí Ọlọ́run. gbogbo ọkọ tó ń gbọ́ mi wákàtí ọ̀wọ̀ yìí tẹ́ wà nínú ìnira kan tàbí òmíì mo gbójú sókè sí Ọlọ́run aṣẹ̀dá ọba tó lètò tó ní ìkànnì Prince FM Radio tó mọ ìdí tẹ́ fi jí opó ní àkókò tẹ́ jí opó yẹn kábíyèsí Ọlọ́run ibi tí ìnira ti gbé ń dé báyìí lọ́lọ́kọ̀ òjọ̀kan Ọlọ́run aṣẹ̀dá wọ́n ṣàbù tútù síbẹ̀. ìwọ àtọkọ rẹ ṣe ẹgbàlé ńgbà yẹn ni. ẹgbàlé tẹjọ ń gbé ni. irúlé wo lẹ gbà ńgbà yẹn. lẹ ń gbé ńgbà yẹn àbí. ok nígbà tí ọkọ wa kú tán ìwọ wà ní oyún oṣù méjì ṣé o wá padà lé yín ní àbò wà nínú ilé yẹn. àwọn kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn ìyá kọ mi pàtó ya wọ́n dẹ́rì kí n kúrò lẹ́gbẹ̀ẹ́ kí n máa lọ sílé wọn. pẹ̀lú oyún inú ló fi lọ sílé yín. oyún di oṣù mélòó tó fi lọ sílé yín. kò ju bí ọ̀sẹ̀ kan tó kú lọ ni mo ti lọ sílé wọn. ló ti lọ sílé yín. ló ti lọ sílé yín. ṣé àwọn òbí àwọn ẹbí ọkọ rẹ ṣé bí ọkọ rẹ ní bàbá àtìyá. ṣé wọ́n sọ pé àwọn ò lè tọ́jú ẹni. wọ́n ṣáà ní kí n máa lọ lé wọn. pé kọ́ máa lọ lé yín. àwọn èsì wo ló àwọn ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu wọn gbà yẹn. wọ́n láwọn ò fẹ́ kí n máa gbé pẹ̀lú àwọn àdúgbò kí n máa lọ lé wọn. ìtàn sọ nìyẹn. kábíyèsí Ọlọ́run. mo tún ṣe kábíyèsí Ọlọ́run lẹ́ẹ̀kan sí i ọba tí ń fi ẹ̀dá ran tó bá wù nínú ayé á dẹ̀ máa fi ẹ̀dá ran tó bá wù kábí kò sí ta ni ó wá bí. ìtì máa fi ẹ̀rọ lọ́wọ́lọ́wọ́ tó bá tẹ́ ẹ lọ́rùn ó jẹ́ máa dúpẹ́ kó máa yíra tó bá kù díẹ̀ káàtó mọ́ fàkọsí mọ́ la.